níbi tí Nàìjíríà dé dúró yìí, lóòótọ́ a lè ti máa wò ó pé bóyá dọ́là ti ń wálẹ̀, ṣùgbọ́n Olúwa ní ìjà náà kò tíì tán. Olúwa ní ogun náà kò tíì dópin. Olúwa ní ìyípadà náà ò tíì dé tán. Nítorí àwọn ẹ̀mí, àwọn ìjòyè, àwọn ipá àti agbára nínú òkùnkùn tí wọ́n ń ṣe àkóso ní ìjọba tẹ̀mí, wọ́n ti múra o. Wọ́n ti múra o. Ìmúra kí ni? Ìmúra kò sí ìmúra kankan tí èṣù fẹ́ mú ju ìmúra ìparun, olè, kó panirun lọ. Nítorí náà, ọ̀rọ̀ mi sí gbogbo ọmọ Nàìjíríà lákòókò yìí ni wípé ká gbóhùn àdúrà sókè. Olúwa, ẹni tó wà ńbẹ̀ yìí jẹ́ ó rí ìjọba yìí ṣe. Má jẹ́ kí òkùnkùn ṣùbò mọ́lẹ̀. Olúwa, jẹ́ ó rí ìjọba yìí ṣe. Má jẹ́ kí òkùnkùn kó ṣùbò mọ́lẹ̀. Lóòtítọ́ náà, nǹkan ó sì padà dáa. Ṣùgbọ́n òkùnkùn tó sì ṣú yìí, ibi ńlá wà nínú ẹ̀. Nígbà tọ́dún yìí ó bá fi parí, Olúwa dẹ̀ tẹnumọ́ fún mi pé ká gbàdúrà. A gbàdúrà yóò ṣẹlẹ̀. Àwọn alágbára kan yóò di fífàtu lórílẹ̀-èdè yìí. Àwọn tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Olúwa lóun máa fẹ́ afẹ́fẹ́ ìdájọ́ òun lórígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà, tí a ó sì wò pé kí ló ń ṣẹlẹ̀. Olúwa ní ká kíyèsí. Olúwa ní ọwọ́ òun ni, nítorí wípé òun fẹ́ mi orílẹ̀-èdè yìí láti fàtu ohun tóun ò gbìn kúrò, kí àwọn ọmọ ènìyàn lè ní àlàáfíà. Àwa náà tá fẹ́ gbàdúrà sí Ọlọ́run, ká sá fún ẹ̀ṣẹ̀. Ká sá fún ẹ̀ṣẹ̀. Ire tó bá ń wá tó jẹ́ wípé ọmọlàkejì ló fi ń wá ire yẹn, mi rò pé o nílò irú ire bẹ́ẹ̀. Ire tó ń wá, mọ́tò tó fẹ́ gùn tó jẹ́ wípé lórí ẹ̀jẹ̀ ẹnìkan ni kó dálé lórí, ṣé ó yẹ kó gurú mọ́tò yẹn ṣá? Ilé tó fẹ́ kọ́ tó jẹ́ wípé àfi tó bá jí mu ẹ̀jẹ̀ lóru, ṣé ó yẹ kó kọ́ irú ilé yẹn ṣá? Wọ́n náà wò ó. Ṣé ó yẹ kí wọ́n máa rẹ́rìn kí ẹnìkan sì máa kó pa ẹnìkan lẹ́kún? Irú ọlá wo ló ń wá yẹn? Tá a bá ti yàgò fún àwọn nǹkan báyìí, a ó rí ọwọ́ Ọlọ́run. Olúwa máa jà lórílẹ̀-èdè. Olúwa dẹ̀ máa bẹ àwọn stéètì kọ̀ọ̀kan wò. Bíi ara àwọn stéètì tọ́lọ́run máa bẹ̀ wò ní Èkìtì. Ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ ni l'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Olúwa máa bẹ̀ wọ́n wò. Ìlú yẹn jẹ́ ìlú agbára. Ìlú yẹn jẹ́ ìlú agbára. Ṣùgbọ́n Ọlọ́run yóò dìde gbèníjà fún ìlú yẹn. Ìlú yẹn jẹ́ lára àwọn ìlú ní ìpínlẹ̀ Yorùbá yìí tí Ọlọ́run bùkún fún. Ṣùgbọ́n tẹ́ bá wọ Èkìtì lónìí, ẹ̀yìn Adó, mi rò pé ẹni part níbẹ̀ yẹn èèyàn fẹ́ lè sọ pé ó nítumọ̀. Nítorí òkùnkùn bò wọ́n mọ́lẹ̀. Àwọn ọmọ tó wà ń lu yẹn gan, òkùnkùn bò wọ́n mọ́lẹ̀. Kàwé prof. Ṣùgbọ́n ogun ò jẹ́ kí wọ́n gbérí. Sọ fáwọn èèyàn pé ogun ẹ̀ ò ṣe olóhùn ọ̀zù, wàá gbé sínú ọ̀zù. Ogun ẹ̀ ò ṣe olóhùn ọ̀zù. Ẹni tó gun ẹ̀ ò bá ṣe kò ń ọ̀zù. Ọ̀zù yẹn ló máa pa. Wọ́n tún rán mi sí Ọ̀ṣun State, second time Gọ́vùnà Adeleke, kí wọ́n múra kí àwọn tán fọkàn tán má bàa já wọn kulẹ̀. Ní Adeleke. Bẹ́ẹ̀ ni. Táwọn kan ń pè ní gómìnà oníjó. Bẹ́ẹ̀ ni, Gọ́vùnà Adémọ́lá Adeleke. Wọ́n múra kí igi tá a gbẹ́kẹ̀lé pé kó fúnni dídùn ọsàn kó jẹ́ pé kíkan ni ó fúnni mu. Bàbá Sanwó-Olú náà ní Èkó. Bẹ́ẹ̀ ni. Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Olúwa rán mi sí wọn.
ipò tó sì wà níwájú wọn ju ipò gómìnà yẹn lọ. Ní gómìnà ìpínlẹ̀ Èkó báyìí Bẹ́ẹ̀ Sanwó-Olú. ṣùgbọ́n ohun kankan lọ́lọ́run béèrè lọ́wọ́ wọn. Àdúrà mi fún wọn ni wípé kí wọ́n pàṣẹ ìdánwò. Olúwa ní kí wọ́n fi ìbẹ̀rù òun ṣe ìjọba. Ó ní sáà kejì kan fi ìbẹ̀rù òun ṣe. Tí wọ́n bá pàṣẹ ẹ̀ níjọba tẹ̀mí, Ọlọ́run máa tún fún wọn nípò mèsì, wọ́n á tún ní nǹkan míì ní Nàìjíríà tó ju ipò gómìnà. Ẹ má ì tí ì gbé kúrò, mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín. Gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀. Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate. Kí n tó sọ àwọn nǹkan náà, Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Wọ́n ń talẹ̀, talé, ralé, bánikọ́lé, ṣètò ìkọ́lé, kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn. Ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò. Wọ́n sì lóòótọ́. Ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, Ogun State. Àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé. Ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí. Bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni discount ṣe wà sí. Bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan. Bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan. 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan. 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. Ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀, ní báyìí 500,000. Ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Àṣepa 600,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀, 750,000 ní báyìí. Ìjẹ̀bú-Òde 900,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. Ilẹ̀ tó wà ní Ìṣàrà, Ṣàpàdé, Àtànwódé. Àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. Ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní. Láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ni. Láti Mòwe 20 minutes drive. Láti Abẹ́òkúta 30 minutes drive. Ṣàgámù 20 minutes drive. Ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. Láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ni. Ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adániwáyé tó ń fún wa lásìkò ìgbà gbogbo nínú ìwàláyè láti máa wà nírú ìjókòó báyìí. Mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi o. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo ní pásítọ̀ Tèmítọ́pẹ́ Káṣímáwò Solomon. Mo kí yín sà. Yes sir, ẹ ṣeun sir. Mo kí gbogbo ará ilé. Olúwa yóò wà pẹ̀lú yín. Ẹ ṣeun. Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Ẹ ṣeun. Jésù Olúwa wa. Àmín. Tọ́, ǹjẹ́ níṣẹ́ kan jẹ́ fún àwọn ènìyàn jákèjádò? Bó ni forúkọ Ọlọ́run. Olúwa rán mi sí gbogbo ọmọ Nàìjíríà ní àkókò yìí lórí ìjọba President Tinubu. Níbi tí Nàìjíríà dé dúró yìí, lóòótọ́ a lè ti máa wò pé bóyá dọ́là ti ń wálẹ̀, ṣùgbọ́n Olúwa ní ìjà náà kò tíì tán. Olúwa ní ogun náà kò tíì dópin. Olúwa ní ìyípadà náà ò tíì dé tán. Nítorí àwọn ẹ̀mí, àwọn ìjòyè, àwọn ipá àti agbára nínú òkùnkùn tí wọ́n ń ṣe àkóso ní ìjọba tẹ̀mí, wọ́n ti múra o. Wọ́n ti múra o. Ìmúra kí ni? Ìmúra
kò sí ìmúra kankan tí èṣù fẹ́ mú ju ìmúra ìparun, olè, kó panirun lọ. Nítorí náà, ọ̀rọ̀ mi sí gbogbo ọmọ Nàìjíríà lákòókò yìí ni wípé ká gbóhùn àdúrà sókè. Olúwa, ẹni tó wà ńbẹ̀ yìí jẹ́ ó rí ìjọba yìí ṣe. Má jẹ́ kí òkùnkùn ṣùbò mọ́lẹ̀. Olúwa, jẹ́ ó rí ìjọba yìí ṣe. Má jẹ́ kí òkùnkùn kó ṣùbò mọ́lẹ̀. Àwa kàn ń wàásù rọ̀kì bẹ́ẹ̀ yẹn ni o. Àwọn ìjọba tẹ̀mí tó yí ibẹ̀ yẹn ká jù bẹ́ẹ̀ yẹn lọ. Ènìyàn lè ní ọkàn rere láti ṣe nǹkan, ṣùgbọ́n tán bá ti dé orí ìtẹ́ yẹn, àwọn ìjọba kan tó ń ṣèjọba gba àkóso mọ́ wọn lọ́wọ́. Ìdí nìyẹn tí a gbúdọ̀ fi múra sí àdúrà. Lótìítọ́ náà, nǹkan ó sì padà dáa, ṣùgbọ́n òkùnkùn tó sì ṣú yìí, ibi ńlá wà nínú ẹ̀. Lórúkọ Jésù, Olúwa yóò pa ọ́ mọ́, Àmín. yóò pa ilé rẹ mọ́. Àmín. Ṣùgbọ́n ẹ jẹ́ ká múra fún àdúrà. Ẹ má jẹ́ ká relax o. Pé dọ́là ti ń wálẹ̀. No. Ṣógun tó ń jà wá gan ṣógun dọ́là ẹ̀. Kí ló dé sọ bẹ́ẹ̀? Ogun òkùnkùn ni. Pé kì í ṣogun dọ́là. Of course, there are all these pé bóyá àwọn adarí wa wọ́n ṣe ohun tí ò tọ́, ṣùgbọ́n kí ni foundation tó wà nídìí ẹ̀? Kí ni àwọn nǹkan tó mú wọn máa ṣe ohun tí wọn kò fẹ́? Paul wí pé ó ní ohun tí mò ń ṣe kò ń ṣe ohun tí mo fẹ́. Èyí tó wù mí gan láti ṣe, òun kọ́ ni mò ń ṣe. Ó túmọ̀ sí pé agbára kan tó lágbára jù lọ, ó ń ṣàkóso ẹ̀mí ẹ̀ láti máa ṣe ohun tí kò fẹ́, láti máa ṣe lòdì sí ohun tí ò yẹ kó ṣe, nǹkan tí ò yẹ kó ṣe tó ń ṣe, èyí tí ó fẹ́ ṣe kò rí ṣe. Àwọn ipá yẹn náà ti dúró. Ṣùgbọ́n nígbà tọ́dún yìí ó bá fi parí, Olúwa dẹ̀ tẹnumọ́ fún mi pé ká gbàdúrà. A gbàdúrà yóò ṣẹlẹ̀. Àwọn alágbára kan yóò di fífàtu lórílẹ̀-èdè yìí. Àmín. Àwọn tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Olúwa lóun máa fẹ́ afẹ́fẹ́ ìdájọ́ òun lórígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà, tí a ó sì wò pé kí ló ń ṣẹlẹ̀ yìí. Olúwa ní ká kíyèsí. Olúwa ní ọwọ́ òun ni, nítorí wípé òun fẹ́ mi orílẹ̀-èdè yìí láti fàtu ohun tóun ò gbìn kúrò, kí àwọn ọmọ ènìyàn lè ní àlàáfíà. Ṣùgbọ́n àwa náà tá fẹ́ gbàdúrà sí Ọlọ́run, ká sá fún ẹ̀ṣẹ̀. Ká sá fún ẹ̀ṣẹ̀. Ire tó bá ń wá tó jẹ́ wípé ọmọlàkejì ló fi ń wá ire yẹn, mi rò pé o nílò irú ire bẹ́ẹ̀. Ire tó ń wá, mọ́tò tó fẹ́ gùn tó jẹ́ wípé lórí ẹ̀jẹ̀ nìkan ni kó dálé lórí, ṣé ó yẹ kó gurú mọ́tò yẹn ṣá? Ilé tó fẹ́ kọ́ tó jẹ́ wípé àfi tó bá jí mu ẹ̀jẹ̀ lóru, ṣé ó yẹ kó kọ́ irú ilé yẹn ṣá? Wọ́n náà wò ó. Ṣé ó yẹ kí wọ́n máa rẹ́rìn kí ẹnìkan sì máa kó pa ẹnìkan lẹ́kùn? Irú ọlá wo ló ń wá yẹn? Tá a bá ti yàgò fún àwọn nǹkan báyìí, a ó rí ọwọ́ Ọlọ́run. Olúwa máa jà lórílẹ̀-èdè. Olúwa dẹ̀ máa bẹ àwọn stéètì kọ̀ọ̀kan wò. Bíi ara àwọn stéètì tọ́lọ́run máa bẹ̀ wò ní Èkìtì. ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ ni l'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Olúwa máa bẹ̀ wọ́n wò. Ìlú yẹn jẹ́ ìlú agbára. Ìlú yẹn jẹ́ ìlú agbára. Ṣùgbọ́n Ọlọ́run yóò dìde gbèníjà fún ìlú yẹn. Ìlú yẹn jẹ́ lára àwọn ìlú ní ìpínlẹ̀ Yorùbá ẹ̀ tí Ọlọ́run bùkún fún. Ṣùgbọ́n tẹ́ bá wọ Èkìtì lónìí, ẹ̀yìn Adó, mi rò pé any part níbẹ̀ yẹn èèyàn fẹ́ lè sọ pé ó nítumọ̀. Nítorí òkùnkùn bò wọ́n mọ́lẹ̀. Àwọn ọmọ tó wà ń lu yẹn gan òkùnkùn bò wọ́n mọ́lẹ̀. Kàwé prof. Ṣùgbọ́n ogun ò jẹ́ kí wọ́n gbérí. Gbogbo ọmọ Èkìtì ni mo gbàdúrà fún. Gbogbo ègún tí ò jẹ́ kẹ́ gbérí, Olúwa fà ìjáde ní. Àmín. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn, mo ti rí dókítọ̀, medical doctor,
ṣùgbọ́n kí lẹ bí mi pé kí ló ń fi kí ló fi ń ṣe. ó fi ń ṣiṣẹ́ ní primary school. medical doctor ń ṣiṣẹ́ ní primary school. Ogun ni. Ogun. Ìdí nìyẹn mo máa ń sọ fáwọn èèyàn pé ogun ẹ ò ṣe olóòwò ọ̀zù wàá gbé sínú ọ̀zù. Ogun ẹ ò ṣe olóòwò ọ̀zù. Ẹni tó gun ẹ ò bá ṣe kò ń ọ̀zù yẹn ló máa pa. Bó ní ìṣó àmọ́ òwe kò ń ṣáà máa ṣe nǹkan kankan. O ò nílò láti máa ṣe nǹkan kankan kọ́kọ́ tọ̀ Ọlọ́run lọ wá Ọlọ́run rí jẹ́ kí ogun ara ẹ ṣẹ́ jẹ́ kí ogun ayé ẹ ṣẹ́ ogun ilé tó ti jáde ogun ìpínlẹ̀ tó ti jáde jẹ́ kó ṣẹ́ tó bá ṣe àwọn mìíràn ìlú tó ti jáde ìmọ̀ mìíràn pé no ẹnìkan kò gbúdọ̀ gbérí ní bíbá ẹ ẹnìkan kò gbúdọ̀ sí báyìí jẹ́ kí àwọn mìíràn yẹn ṣubú wájú ẹ wá ọ̀zù wá rí pé Ọlọ́run á bùkún fún iṣẹ́ wá rí ju ọ̀zù yẹn lọ Ọlọ́run á bless ẹ there will be compensation on that ọ̀zù. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ kò sí compensation lórí ọ̀zù ọ̀ǹgan ohun tó yẹ kó mú jáde kò mú jáde nítorí pé ogun wà lára wọn. So ìpínlẹ̀ Èkìtì Olúwa máa ṣiṣẹ́ àbẹ̀wò Ọlọ́run ní òun máa ṣàánú fún ìlú yẹn òun dẹ̀ túbọ̀ máa gbé alágbára dìde nínú ìlú yẹn. Mo dẹ̀ Olúwa tún rán mi sí Ọ̀ṣun state second time Gọ́vùnà Adeleke kí wọ́n múra kí àwọn tán fọkàn tán má bàa já wọn kulẹ̀. Ìyẹn Adeleke. Bẹ́ẹ̀ni. Táwọn kan ń pè ní gómìnà oníjó. Bẹ́ẹ̀ni Gọ́vùnà Adémọ́lá Adeleke kó múra kí igi tá a gbẹ́kẹ̀lé pé kó fúnni dídùn ọsàn kó jẹ́ pé kíkan ni ó fúnni mọ́. Àwọn bìtìrẹ́yà wà lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n àdúrà mi fún bàbá yìí nítorí gbogbo ìgbà lọ́lọ́run máa ń bá mi sọ̀rọ̀ kọ́lọ́run kó mú wọn borí kí wọ́n lè rí ìjọba yẹn ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ kí wọ́n lè rí ìjọba yẹn ṣe. Bàbá Sanwó-Olú náà ní Èkó bẹ́ẹ̀ Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Bẹ́ẹ̀ ni sà Olúwa rán mi sí wọn. Ipò tó sì wà wájú wọn ju ipò gómìnà yẹn lọ. Ní gómìnà ìpínlẹ̀ Èkó báyìí. Bẹ́ẹ̀ Sanwó-Olú. ṣùgbọ́n ohun kankan lọ́lọ́run béèrè lọ́wọ́ wọn àdúrà mi fún wọn ni wípé kí wọ́n pàṣẹ ìdánwò. Olúwa ní kí wọ́n fi ìbẹ̀rù òun ṣe ìjọba. Ó ní sáà kejì kan fi ìbẹ̀rù òun ṣe tí wọ́n bá pàṣẹ ẹ̀ níjọba tẹ̀lé Ọlọ́run máa tún fún wọn nípò mèsì wọn á tún ní nǹkan míì ní Nàìjíríà tó ju ipò gómìnà yẹn lọ. Ṣùgbọ́n Olúwa sọ ètò my but ó ní tó Ọlọ́run ń prepare àwọn fún ṣùgbọ́n Olúwa ní kí wọ́n fi ìbẹ̀rù òun ṣe ìjọba yìí. Tí wọ́n bá jẹ́ kí àwọn èèyàn tó ń kàn wọ́n ohun tí wọ́n máa jẹ kí wọ́n kó bá wọn jẹ́ pé tara wọn nìkan ni wọ́n mọ ohun tí wọ́n máa jẹ ni wọ́n ń sá fún káàkiri pé ẹni ohun tí bámúbámú ni mo yó. Mi ò mọ̀ bí yé bí ń pọ̀ mẹ́rin. Tí wọ́n bá jẹ́ kí irú àwọn èèyàn kó pọ̀ jù nínú ìjọba wọn tí wọ́n fi ìyà jẹ àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí kì tí mo ń wò wájú wọn tó kọ́lọ́n jẹ́ kán léwu. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun bó ṣe fi rán mi sí wọn ní àkókò yìí nìyẹn kí gbogbo ènìyàn káàkiri lágbàáyé ká dẹ̀ múra ní Nàìjíríà wà ní ìpínlẹ̀ Yorùbá yìí ká múra Ọlọ́run fẹ́ fi agbára rẹ̀ la ìpínlẹ̀ Yorùbá kọjá. Ohun tí mo mean wípé mi ò sọ̀rọ̀ pínpín báyìí torí Nàìjíríà ò tí lè Yorùbá nation ò tí lè gbà báyìí. Ó sì dá yín lójú. Mo ti ń sọ tipẹ́ mo tún sọ báyìí wọn ò tí lè gba Yorùbá nation báyìí. Àwọn tí ò fi lè jẹ́ kán gbà sí pọ̀ láyìíká báyìí. Àwọn tó fẹ́ gba Yorùbá nation náà ló ń bára wọn jà ìfẹ́ àti ìṣọ̀kan yẹn ṣùgbọ́n Ọlọ́run máa la ìpínlẹ̀ ó máa la ilẹ̀ Yorùbá wa yìí kọjá fún ìsọjí ńlá fún ìsọjí ńlá fún ìsọjí ńlá fún ìsọjí ńlá fún ìsọjí ńlá. Ẹ jẹ́ ká ìsọjí yẹn ṣe rí kò ń ṣe ìsọjí chọ́ọ̀chì nìkan ni ìsọjí tí mo mean nìyí o. Káyọ̀ tètè mọ̀ báyìí. Ti chọ́ọ̀chì ọ̀tọ̀ àwọn nǹkan tí rere kan tí àwọn èèyàn mọ̀ kó wà nílẹ̀ Yorùbá yìí. Tó ti kú aṣọjí àbí. Yes ẹ get it aṣọjí
àwọn bí Yorùbá nation yìí nípínlẹ̀ Yorùbá yìí káàkiri, àwọn orílẹ̀-èdè á bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ̀bẹ̀wò sáwọn ibì kankan pé a mọ̀ pé irú nǹkan báyìí wà ńbẹ̀. Ọlọ́run fẹ́ sọ nǹkan kan jí ní àwọn ìpínlẹ̀ Èkìtì state kan múra, Olúwa fẹ́ gbélú yẹn dìde, nǹkan kan múra bàbá àwọn ègún tó ń jà wọ́n nílùú yẹn ní agbára k'Ọlọ́run kó ṣẹ kí ìlérí kó lè ṣẹ láyé wọn. Èyí ni ọ̀rọ̀ tí Ọlọ́run rán mi sí àwọn ìlú yẹn ní àkókò yìí. Ní dédé àsìkò jù bẹ́ẹ̀ lọ ọ̀dà ẹ ṣeun. Ẹ wá ṣe kínní kan, ẹ bá fún àwọn èèyàn lámọ̀ràn jákèjádò àgbáyé, kẹ́ ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́, ilé ìjọsìn ọlọ́tí lóyìn àti fóònù nọ́mbà yín. Bíbélì wípé ó ní ègbé ni fún ènìyàn tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀. Tí Bíbélì fi sọ pé ègbé túmọ̀ sí ohun tó lágbára. Mo mọ̀ pé ìlú le, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Tó o bá fẹ́ làájá, má fi ènìyàn ṣègbẹ́kẹ̀lé ẹ̀. Má fi ènìyàn ṣègbẹ́kẹ̀lé ẹ̀. Bẹ́ẹ̀ lóòótọ́ Ọlọ́run yóò rán èèyàn sí wa o, ṣùgbọ́n kó o tó wo ènìyàn wo Ọlọ́run, kó o tó bá ènìyàn sọ bá Ọlọ́run sọ, kó o tó wò pé mo nídìí nǹkan báyìí jẹ́ ń pe lágbájá, kọ́kọ́ sọ fún Ọlọ́run. Tó o bá ti sọ fún Ọlọ́run, tó o bá pe ènìyàn, Ọlọ́run á gba ọkàn ènìyàn, á gbà fún. Àmọ̀ràn mi lákòókò yìí ni wípé fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀. Sinmi sí abẹ́ Kristi, wàá dẹ̀ rí wípé kò ní sí ìjákulẹ̀ fún ẹ. Ìjákulẹ̀ tó ń là kọjá yẹn yìí, ohun tó fà á ni wípé ènìyàn ló sì fi gbẹ́kẹ̀lé. O ti ń wo ènìyàn ju kó tó wo, òun wo ènìyàn kó tó wo Ọlọ́run. Kọ́kọ́ wo Ọlọ́run, gbọ́ ohun tọ́lọ́run máa sọ náà kó tó gbọ́ ohun ténìyàn máa sọ. Wàá dẹ̀ rí wípé rere ni Olúwa. Mi ò lè má sọ wípé kò fàyè ẹ̀ fún Kristi, torí ìránṣẹ́ Ọlọ́run lèmi. Fàyè ẹ̀ fún Kristi. Gba Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Kò sí ìgbàlà mìíràn lọ́dọ̀ ẹlòmíràn. Acts of Apostles 4:7-12 kò sí ìgbàlà níbòmí. Orúkọ Kristi la fi fún wa fún ìgbàlà. Ìwọ náà jẹ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, yóò sì gba ìlà, àlàáfíà ní fún. Tọ́ kò ní jù báyìí o lọ fún dédé àsìkò yìí. Ẹ já máa fẹ́ ṣẹ́nu rómi abadé yìí. Ẹ fi nọ́mbà yín síta. 081-1603-8917 081-1603-8917. Pásítọ̀ Tèmítọ́pẹ́ Solomon Káṣímáwo ní orúkọ mi. Tọ́ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò ó lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹ bá wa subscribe sí orí channel yìí. Ẹ tẹ like. Ẹ lọ sí comment section. Ẹ já mèrò yín. Kẹ́ sì tún share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ máa wò ó lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better
in Ibadan and beyond. DFASH Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call DFASH Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. DFASH Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran, ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, ilẹ̀ tí máa rí bẹ́bẹ́, ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú mi gbàyè, òun ni ẹ máa wò.